Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù òrìṣà ìfẹ́ apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní fíìmù yìí. Mo dẹ̀ mọ̀ wípé àwọn tí wọ́n ti wo apá kìíní fíìmù òrìṣà ìfẹ́ wọn kò lè dúró láti wo apá kejì rẹ̀. Lónìí kí a tó tẹ̀síwájú bí a ṣe máa wo apá kejì fíìmù òrìṣà ìfẹ́, ẹ gbìyànjú láti tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, torí àǹfààní tó máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù òrìṣà ìfẹ́ tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, àǹfààní yìí ló máa rí torí àwọn subscribers wa nìkan àwọn ni wọ́n máa kọ́ rí fíìmù yìí kó tó di pé ó máa jáde sí gbogbo àráyé láti máa wò. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù òrìṣà ìfẹ́ àti àwọn òṣèré wo lẹ mọ̀ tí wọ́n kópa nínú fíìmù yìí. Ẹ gbìyànjú láti tẹ orúkọ wọn àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ wọn àti nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù òrìṣà ìfẹ́. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.